Àǹtí Ṣeun, èmi tẹnu bọ̀ wọ́n lẹ́nu. Wọ́n ti ń rojú ọ̀rọ̀ báyìí, mo tẹnu bọ̀ wọ́n lẹ́nu. Mo ní stop. Ọkọ tèmi ni, what is wrong with you? Mo ní, what do you mean by what is wrong with me? I can't take it anymore. Mo ní, stop Joe. Ọkọ kúrò níbi tí mo wà ní. Ọkọ bọ́ síta ni. Mo kàn dúró sí ní ayé ni, who is this? Mo ti fọ́kọ. Pé lè ò sí imagination o, it's real o. Mo ti fọ́kọ bá ti ṣe, mo ti fọ́kọ bá èyí kí sì bọ̀dá mi o. Mo kàn fò gbúdú jáde kúrò nínú mi. Mo lọ sínú rúùmù tí mo máa ń sùn. Mo pàkì àwọn báàgì mi. Mo kó sínú báàgì mi. Mo pè wọ́n. Gbẹ̀ngà, I'm sorry. Gbẹ̀ngà, mi lè bọ̀ tó dá mi lọ. Gbẹ̀ngà. What can I do? I can't help it anymore. Would they contempt me? I can't help it. Gbẹ̀ngà. Oh God. Chicken pé. No. Mo fẹ́ ti ẹ̀mí sí. Mo máa ní ṣègùn tí mo máa lọ ṣe bẹ́ẹ̀. No. This is fẹ́ ti ẹ̀mí sí. But what can I do? Would I Gbẹ̀ngà? Okay. Gbẹ̀ngà báyìí mi. Ẹ̀wọ̀n. Jẹ́ kí n order Uber. Mo ti order Uber. Àbí mo ṣe gbọ́ bọ́sì tàbí àwọn àti sílẹ̀kùn. Lẹ́kùn yóò ṣe ṣí. Ó tẹ̀lé sí mọ́ lulẹ̀. Báwo ni fẹ́ ṣe báyìí? Uber tẹ̀ sí ń pè mí. Hello, mi. Okay. Ibi tí mo wà mí lè jáde síta. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, ẹ máa lọ. Yẹn ni ká no. I can't cancel the ride by yourself. Go. I can't come outside again. Cancel the ride. Kan. Bí wọ́n ṣe gbà látẹ̀yìn ọkọ̀ gbà fún lọ́wọ́ mi. Go. She's not going again. Cancel the ride by yourself. Bye. Where do you think you're going? I'm sorry. I'm sorry. I'm not like this. I'm not like this. It's devil. It's devil. I'm not like this. Since when you've been having feelings for me? No. Mo nǹkan tó ṣẹlẹ̀ mo ìgbà wo ló ti ní feelings fún mi? Mi feelings to you. It's a lie. Ìyàwó rẹ̀ mi ni. Ọ̀tọ̀ dẹ̀ ní nǹkan tí mo fẹ́ ṣe. This is not what I want. I don't want to have anything to do with you. Ọ̀tọ̀ ní nǹkan tí mo fẹ́. Bá a bá fi gbogbo òòlù gúnyán, tá a fi gbogbo òòlù ṣe bẹ̀, ẹni tí ò ní lókèlè kan bù kò ní lókèlè kan bù. Bá a sì gúnyán sínú èpo ẹ̀pà, tá a ṣe bẹ̀ sínú èpo ẹ̀gúsí, ẹni tí ó yó kúkú yó. Kí ni mo wá ń pààlọ́ fún? Ọ̀rọ̀ nípa diabetes ni o. Ó ń wà káàkiri, wọ́n ń géyàn lẹ́sẹ̀, wọ́n ń géyàn lápá nítorí ìtọ̀ ṣúgà. A wá mú egbòogi láti lè ṣe Olúwaṣeun Herbs. A mú wá fún yín láti fi ṣe ìwòsàn fún diabetes. Àwọn èèyàn ti lò, wọ́n ti jẹ́rìí sí, wọ́n sì lò, wọ́n sọ wípé àgbàdẹ́tù. Wọ́n ní ilé iṣẹ́ Olúwaṣeun Herbs. Wọ́n náà wà náà tó ṣe é. Wọ́n nítorí pé kí ni erin báyìí ló tó ọba báyìí ló tó yín erin fún. Àwa gangan làgbà. Àwa ní o ilé iṣẹ́ Olúwaṣeun Herbs. Àwa náà sì kọ́ ọba mi òkè ni. Fún ìtẹ́ bá ní diabetes, ìyẹn ìtọ̀ ṣúgà type 2, type 1 ni. Ẹ kàn sí ilé iṣẹ́ Olúwaṣeun Herbs. Kẹ́ wá gba ọ̀kan tí ní owó tí ò ga ní lára. Ọ̀pọ̀ lápè díẹ̀ báyìí la kúkú ń rí. Ọba mi òkè ló fún wa léwé àtìgbò láti fi ṣe ìwòsàn ọmọ aráyé. A ò ní fàìsàn gbogbo o. Àṣẹ. Ẹ pè sí wa lórí nọ́mbà yìí 07038010978 lẹ́ẹ̀kan sí 07038010978. Àwa ni bàbá. Kí lè fẹ́ ìwé má bínú. Jẹ́ kí n máa lọ. I swear to God I will never talk to you again. I will never call your number again. Mo ti fọ́kọ̀. Gbogbo tẹ fún mi gan. Tẹ máa ní kí n dá padà. Stop it. What is wrong with you? Ta ló ń bẹ sọ̀rọ̀ owó, ta ló ń bẹ sọ̀rọ̀ dá padà. Initially nǹkan tí mo fẹ́ ilé. But wà tó yá wọn wípé tí máa involve ẹ̀, owó ló máa affect. Kí ni nǹkan náà tẹ́ ń sọ? Mo fẹ́ mọ̀. Mo fẹ́ mọ̀ nǹkan tẹ́ ń sọ. Mo fẹ́ mọ̀ nǹkan tẹ́ ń sọ. Mo rò pé mo ti fuck up already now. Oh, fuck up. Do you think I don't fall in love with you? Ṣùgbọ́n kò wù mí náà kí n grab ẹ. Ó wù mí náà.
ó wù mí kí n bá bẹ̀. But there's something nínú mi tó ń sọ fún mi pé kí n má ṣe pẹ̀lú ẹ̀. Ìkankan tó sọ fún mi pé tó òdodo bá ń tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà pé olódodo náà máa bá pín bẹ́ẹ̀. Ọmọ Ṣadéwá, owó pọ̀ nínú mi kò bọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi ṣe nǹkan tí mo ṣe. Oh, wọ́n dà pé mo kàn jàmọ̀lá for the first time. Pé mo wá jàmọ̀lá ní ẹbí fún 2 million. Èmi náà wò àwọn lásán. Nígbà mo fún ní 1 million. Kódà àkáǹtì mi tó ṣe tí kó wá dìde. Ṣé mo lè fún un ní owó bẹ́yẹn? Gbogbo picture tí mo fi hàn yẹn. Kò ṣe picture àǹtí mi kankan o. Picture ẹ̀ ni mo ní pé kí AI bá mi ṣe bẹ́ẹ̀ yẹn. Mo edit ẹ̀ lórí AI ni láti fún mi another face. Picture ẹ̀ ni. Yeah, picture mi. But ó jọ mí bọ̀ kò ìwọ ni. AI ni mo fi ṣe bẹ́ẹ̀. Yeah, mo edit ẹ̀ ni. Má ṣe. Èmi kò ti wá ṣe oògùn tí mo ń ṣe tán láti fi punish mi. Tí wá fún mi pẹ̀lú ẹ̀. Anytime tí n bá fẹ́ wá báyìí. Ṣé o mọ iye boxer tí mo kọ́kọ́ máa ń wọ̀? Màá kó wọ boxer tó máa tight bí méjì. Kí n tó wá wọ̀ bí méjì lé lórí. Just because mi ò fẹ́ kó rí reaction mi. Mi ò fẹ́ kó rí bí nǹkan ọmọkùnrin mi ṣe máa react. Bó ní ìsìn tó ti wá mọ̀ nísìnyí, I just have to tell you the truth. Ó wá kù sí ẹ lọ́wọ́. Whether you believe me or not. This is the truth. Bẹ́ẹ̀ kọ́ gbé mi. Wọ́n gbé mi lọ sínú. Fún mi lé. Ọkọ̀ gbé mi lọ nílé mi. Nígbà tí wọ́n gbé mi lọ nílé. Wọ́n sílẹ̀kùn yàrá wọn. Wọ́n bọ́ boxer wọn kìíní. Wọ́n bọ́ kejì. Wọ́n bọ́ wọn tight méjì yẹn. Nǹkan ọmọkùnrin wọn yọ jáde tán ni. Boom! Síta. Stop. This is not what you want. Ó ṣe súnmọ́ mi ní àyà mi ṣe gbì. Shotgun tí mo wọ̀ wọ́n ká sókè. Tún bra mi lẹ́yìn. Wọ́n fún mi wọ́n tún bra mi lẹ́yìn. Wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí fi ọmọ mi ṣeré. Ó ṣe mi ní stop. Thank you, God, stop. This is not what I want. I know I made a mistake. I'm sorry. So oh, made a mistake. It's my mistake and I have to pay for it. Ọmọ mi méjèèjì wọn pa méjèèjì pọ̀. Bí wọ́n ṣe ń mú mi ní ìmọ̀ tí nǹkan kan máa ti ṣe. Bí mo ṣe máa gba ọmọkùnrin ṣùgbọ́n nǹkan ọmọbìnrin mi ló ń ṣe mí. Kódà mi ìrántí bí yòrá ìdáàbò. Nígbà tí wọ́n ṣe yẹn tán. Pátá G-string mi tí mo wọ̀n bọ̀. Wọ́n kàn sún sẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n sì ń fún ọmọkùnrin bọ̀. Ṣé mọ̀ pé ó ti máa jẹ carrot? Ó wá rí kókò gbà ẹ̀mọ̀ bó ṣe máa rí lára èèyàn. Ó ṣe orí sí ní àmú. Lápẹ́gbà. I'm sorry. I know it's a bit painful. Just endure me. Wọ́n ṣe ń ṣe mi pariwo. Bódà ìmọ̀ kó sọ pé wọ́n fi ẹ̀tàn ní slowly and gently. Mo lé ẹ̀kọ́kọ́ tó máa ṣe gbùlé ẹ̀kọ́ náà báyìí máa pariwo ló máa kan bí tí mi respect kankan. Mú nǹkan tí mo sọ. Ó máa kan ibi tí mi respect kankan. Ó máa tí bò lẹ́ẹ̀kan náà máa tún pariwo. Àti ṣan. Nígbà tó jẹ́ kan náà. Ẹ wá gbé mi. Ó di ti bẹ́ẹ̀dì. Bẹ́ẹ̀ ni wọ́n kàn. Ní first round, bódà èlò 30 minutes. Kì í ṣe kí nígbà tá a wọ́ bí mo mọ̀. Ní first round tí wọ́n jẹ́ mọ̀ pé mo fẹ́ bá wọn ní nǹkan papọ̀. Àti ṣan. Anybody can argue.
possible kí ló 30 minutes kò ṣe kí nìkan problem ti mú yẹn 30 minutes ní bọ̀dá ẹ̀ náà nígbà tó ń ṣe tọ́tọ́ dá síbẹ̀ ó dá sí inú bó olú tì wọ́n dáhùn wọ́n rí ìdàtọ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí kí sí mi nígbà yìí ojú ti bẹ̀rẹ̀ sí tì mí wípé ọ̀rẹ́ ọkọ mi mo bá ní àjọṣepọ̀ ojú ń tì mí nǹkan kan wá ring sí bẹ́ẹ̀ o ó ring bell sí mi létí jà mí mo ní ẹ sọ nǹkan lẹ́ẹ̀kan yẹn mi lè fọwọ́ kàn wọ́n torí ara mi gan ti ń ríra mi lára fún nǹkan tí mo ṣe wọn á ní don't be shy we are both in it so wọn á kojú sí ẹ. ẹ ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ilé sọ pé ọkọ mi ṣe fún mi ṣe fáwọn sọ nǹkan kan ní bẹ́ẹ̀